علينا. eléyìí náà ni sunna o ṣé ń gbà wọn wèrè. الله. هذه سنة عندهم هم مجانين. الله أكبر. فقدان الأدب فقدان العقل فقدان العلم عديم الأدب. الله. wọ́n ní làákàyè wọ́n ní gbogbo nǹkan ni wọ́n ṣòfò ẹ̀. الله أكبر. ẹ wá pé àwa nùdáfẹ́ àní súnà wọ́n ní kò sí súnà ok tó o bá wí pé mo wí pé kò sí súnà ó dà kò sí súnà. ànábì rẹ́pù obìnrin. هذا أصح الكتب بعد كتاب الله. لا. lọ́dọ̀ wọn tá à ń pèpè yìí pé no ẹ má Imam Bukhari one ẹ má sọ pé sọ̀hí la. Imam Bukhari gba 600,000 hadith lọ́dún mẹ́rìndínlógún. كيف يكون هذا أصح الكتب؟ ẹ lọ wo àdìsí wa ń bẹ ọ̀rọ̀ Ànábì wa ń bẹ tí ó tó da àmẹ́yìí tí ò bá da ẹ yọ dànù ní tá à ń wí fún yín nù ni. èyí tí fàbùkù kan Ànábì alladhina yuzuna rasulallah lahum khizyun fil hayati dunya ẹ yẹ̀yẹ́ láyé ẹ tún yẹ̀yẹ́ lálùkìyámà. آمين. àmẹ́ni tó ń bu tó ń dáàbò bo súnà nù wa. Ànábì sallallahu alayhi wa sallam. wọn là Ànábì ó rẹ́pù sọyí Buhari ni o tọ́lọ́ ń ròyìn Ànábì pé wà innaka la'ala khulqin azim. innaka la'ala khulqin azim. ẹ máa gbogbo yín tí wọ́n tán bá ń wá tí wọ́n dúró pé alùsùnà kìnnì kan ìgbà ọ̀kan ẹ̀yin tẹ̀ ń pera yín lálùsùnà ni mò ń takò wípé kò sí ti jẹ́ alùsùnà politics ni. òṣèlú ni. politics ní jẹ́ alùsùnà sọlọ ń pè wọ́n bẹ́ẹ̀ ni àbá Ànábì ló pè ẹnìkan bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. àdìsí tí wọ́n ní pé Ànábì ó rẹ́pù tó sì wà nù Sahih pé Ànábì ò so igi ọmọbìnrin ọ̀hún pé Ànábì kan fa ẹnìkan lẹ́yìn wọ́n wá ń lọ wọ́n wá dé àdúgbò kan tí wọ́n ń pè ní shout ògiri méjì wà ń bẹ̀ ògiri àgbàlá wọ́n wà báyìí Ànábì wa sọ pé ijlisu ha huna banka. حدثنا أبو نعيم. وني حدثنا أبو نعيم. حدثنا عبد الرحمن بن حدثنا عبد الرحمن بن حسين. عن حمزة. عن حمزة. بن أبي أسيد. عن أبي أسيد. رضي الله عنه قال. خرجنا مع النبي صلى الله عليه وسلم. خرجنا مع النبي صلى الله عليه وسلم. حتى انطلقنا إلى حائط يقال له شوت. حتى انتهينا إلى حائطين. فجلسنا بينهما. فقال النبي صلى الله عليه وسلم اجلسوا ها هنا. ودخل. Ànábì wa wọlé lọ. وقد أتي بالجونية. wọ́n ti wá lọ mú ọmọbìnrin kan wá tí wọ́n ń pè ní jawniya wọ́n ti fi sínú lẹ́yìn ni. فأنزلت في بيت في نخل في بيت أميمة بنت النعمان. wọ́n wá fi sínú ilé Umayma ibẹ̀ gbogbo bẹ̀ oúnjẹ bíntu Umayma. بنت النعمان بن شراحيل. ومعها دايتها حاضنة لها. ẹni tó ń jẹ́ dáyà ẹni tán ní kán lọ pè wá ni wọ́n lọ pè é wá ó wà ń bẹ̀. فلما دخل عليها النبي صلى الله عليه وسلم قال lọ pé obìnrin fún ẹ dákun torí Ọlọ́run. أكرمكم الله. wọ́n wá mẹ́nìkan wọ́n wá jíjọ ṣeré jáde ni wọ́n wá lọ bí tí wọ́n ti tọ́jú ọmọbìnrin ní fún sí. La ilaha illallah. Tíbi tílẹ̀ dá. Ànábì wa ń sọ fọmọbìnrin ni pé habi nafsaki li. pé tẹ́ra ara ẹ lẹ̀ fún mi
qalat lóbìnrin ni wọ́n sọ pé wàhálì táhàbù malikatu nafsaha lisuqa ẹ wo ẹbí wọn làwọn gbọ́ lárúbáwá ni kẹlímà olóúnjẹ súkọ èèyàn yẹpẹrẹ èèyàn lásán. pé ọmọbìnrin wa sọ pé ṣé princess lè fún ó lè fi rẹ̀ kalẹ̀ fẹ́ẹ̀yàn yẹpẹrẹ lásán. la ilaha illallah. ṣé anabi Muhammad wa ni lisuqa. sallallahu alayhi wa sallam. ẹ dákun hadisi nínú Bukhari ló wà. Buhari ni. qala fa ahwa biyadihi yadahu alayha litaskuna. pé anabi lẹ́nu wọn lọ́hùn pé anabi wa bọ́mọbìnrin ní tí ò fẹ́ gbà tí ò fẹ́ ṣe kínní anabi wa fẹ́ fọwọ́ tẹ̀ lórí pé ní sùúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ. fa qalat a'udhu billahi minka. bọ́mọbìnrin ní tí ló bá sọ pé a'udhu billahi minka mo wọ́ lọ́hùn ní sọ lọ́dọ̀ ẹ̀. fa qala qad uzti. lànàbí wa ni bí ma'azin o ti wá o ti fi rẹ o ti wáṣọ lọ́dọ̀ ẹ̀ ní tá a wáṣọ lọ́dọ̀ rẹ̀. fanabi. thumma kharaja alayna. eléyìí náà ni sunna o sàǹgbà àwọn wèrè. hadhihi sunnatun indahum hum majanin. fuqdanul adab fuqdanul aql fuqdanul ilm adimul adab. wọ́n ní làákàyè wọ́n ní gbogbo nǹkan ni wọ́n ṣòfò ẹ̀. Allahu akbar. ẹ wá pé àwa nùdáfẹ́ àní sunna wọ́n ní kò sí sunna ok tó o bá wí pé mo wí pé kò sí sunna ó dà kò sí sunna ọlọ́run ló ní sunna ànábì kọ́ ló ní sunna. sallallahu alayhi wa sallam. ọlọ́run òun ló ní sunna ànábì ò dá sunna kan ní lẹ́yìn sunna ọlọ́run. bá ń pè gbogbo bí Al-Qur'an ti sọ̀rọ̀ sunna kò fi ti sá ànábì ọlọ́run ló fi ti sí. sunnatallahi في الذين خلوا ولن تجد لله تبديلا ولن تجد لسنة الله تحويلا. الله أكبر. حياكم الله. àbọ̀lọ̀ nǹkan ló pe súnà máa rẹ̀ ni. ọlọ́run ẹ dákun bó ló ti pè é má nàbì. sallallahu alayhi. tí wàhálà yín pọ̀ tó yìí ẹ̀yin lẹ́ẹ̀ máa wọ́ mi lọ bí tí ń máa kan yín ní kankan. kóńdólérí. wọ́n ní mo sọ pé kò ní súnà ó dáa èmi ò tiẹ̀ kọ́kọ́ sọ bẹ́ẹ̀ náà pé kò sí súnà n kọ́kọ́ sọ bẹ́ẹ̀. àmì ìjẹ́wí nìyẹn ẹ̀jẹ̀ àgbà yín gbà. ká wá wá ìbọn Ọlọ́run ti fi súnà ti sára ànábì. àyà Kùránì rẹ̀ gbogbo ẹ̀ ní ẹ lọ wá ẹni fi Mujamul Mufaris gbogbo ibi tó ti sọ̀rọ̀ súnà èwo ló fi tì sẹ́lòmíì tó tayọ ara ẹ̀. ولن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا. الله حياكم الله. ẹ̀yin oníjàlábí mò ń bá sọ̀rọ̀ o. Allahu akbar. àwọn oníjàlábí. professor ọláwọ̀n yìí ṣe jàlábí ta ọ. Imam Bukhari 600,000 hadith ni wọ́n ló gbà. 600,000 yẹn ní 16 years àdìsí mélòó ló ń rí lọ́dún ó ń jẹ́ 102.7 hadith ẹ pè ní 103 divide 16 pẹ̀lú 600,000 á fún ẹ ní 10300 kápádé bímá adal mia. مئة وثلاثة حديث ẹ wá mú 102 ẹ wá divide pẹ̀lú 365 days èló ló ń rí lójúmọ́ ẹ wá mú yun ni ẹ fi pín pẹ̀lú 24 hours èló ló ń rí wákàtí kan. So a rí àdìsí mẹ́rin nínú wákàtí kan ní jókòó tó bá jókòó àbò ń jáde káàkiri. So àdìsí tó rí mẹ́rin nínú wákàtí kan ọjà sí pé nínú wákàtí kan
à ń rí 15 minutes ládàásọ̀nà mẹ́rin. lórí àdìsí kan. lórí àdìsí kan yóò kọ àdìsí kan níṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yóò ṣe tàkíkù rẹ̀ yóò ṣe tàdílù rẹ̀ yóò ṣe hukumu alayhi aw lahu li hadha al-hadith min khilal 15 daqiqa la yusalli wala yasumu wala yanamu wala yakul. Ya Rabb, ya Rabb. Allah. ṣé kò ní jẹun ni ṣé kò ní mumi ṣé ò ní sùn. kò sùn kò jẹun torí inú wákàtí kan ó gbọ́dọ̀ rí àdìsí 4 lójúmọ́. So yóò sì rìn káàkiri nínú wákàtí kan yìí yóò sì jókòó ti àdìsí yóò ṣe fásù rẹ̀ yóò ṣe yóò yẹ̀ wò yóò ṣe fínífíní. hálù ẹni tó gba àdìsí ni wá yóò wò járíhù tí ó ṣe inú ẹ̀ náà ni yóò kọ kalẹ̀ kọ̀ǹpútà ni àbí so kò sùn torí inú wákàtí 16 yẹn tó fẹ́ fi gba àdìsí wá 24 tó fẹ́ fi gba àdìsí wá lọ́jọ́ kan so wákàtí kan ó gbọ́dọ̀ lò lórí àdìsí 4. so wa hadha asahul kutub ba'da kitabillah huwa la yanamu wala yashrabu wala yakul hatta la yusalli. La ilaha illallah. torí kò lè ráyè dìde kírun lórí wákàtí kan tó bá fẹ́ lò nínú 24 hours. Wọ́n ti so igi àdìsí kan ń bẹ ẹ jẹ́ kán wọ́n fún wọn kó kún kí wọ́n wá jókòó kí wọ́n ẹ lọ jókòó tiẹ̀ ẹ má jókòó tèmi Habibu mobde káfí kíní kan.